ọ̀ọ́dà gẹ́gẹ́ bíi píásì kíyàn làwọn àfa ń lò ẹ̀rí ibi tí àwọn bàbá wa ń gbé náà ni ibi wọ́n ti ń ṣe gbogbo kan náà ni àlùfáà òrèbè kan bàbá ń yó ọ̀là àlùfáà òrèbè kan bàbá ń yó bọ́ọ̀ bá rò kú rọ̀ṣà ọ̀yọ̀ tiẹ̀ sílẹ̀ àlùfáà òrèbè kan bàbá ń yó àlùfáà òrèbè kan bàbá ń yó àlùfáà òrèbè kan bàbá ń yó bàbá òkú ọ̀sà ọ̀yọ́ tí bàbá yẹ bàbá òrèbì kan bàbá yó. ọlọ́run kẹ́mi òrèbì kan bàbá yó. ọlọ́run kẹ́mi òrèbì kan bàbá yó. ẹ̀bá òkun ọ̀sà ọ̀yọ́ tí ẹ̀ sílẹ̀ ọlọ́run kẹ́mi òrèbì kan bàbá yó. ọlọ́run kẹ́mi òrèbì kan bàbá yó. ibà fi takiri ibi máa bá ó dá tòkòtẹ́lẹ̀ àjà ibà fi takiri ibi máa bá ó dá. àwọn mẹ́rin rí àwọn kàmàmà àwọn tí yanilẹ́nu nínú àwọn èèmọ̀ ọlọ́run a máa ṣe é ní ìtọ́jú bó bá jìnnà tẹ́yìn òrùpọ̀ lè rí lọ́dún mẹ́wàá lẹ́ni ọlọ́run a sì sun mẹ́rin láàrin ìṣẹ́jú kan sí kejì nítorí pé ọ̀gá yìí kò níṣẹ́ kò lóko kò lọ́dọ̀ tí máa ń yún bí ó bá sì jẹun ayọ̀ ahọ́n rẹ̀ ọlọ́run ti parí mágínẹ́ẹ̀tì síbi ahọ́n náà ní ìtọ́jú pé ó ti fi ṣúgà síbẹ̀ ẹ̀sùn pé rántí ẹ̀ kò sí ti máa wá kí ju bí tú ṣúgà wà lọ bọ́gà bá ti na ahọ́n rẹ̀ yóò rò pé ṣúgà tó ń fẹ́ wá kí náà ló náà rí ni ọ̀gá èrà ń wọ́n jẹ́ kí ọ̀gá náà ń wọ́n jẹ́ kí ọ̀gá na ahọ́n rẹ̀ tó jẹ́ pé ṣúgà ní bẹ́ẹ̀ èrà rò yí pé oúnjẹ tó nu ni bọ́gà bá ti wá nà sọ́gà èrà pé ma ọ̀gá fàásínú ó fa òkèlè kanu ni atúnálẹ̀ kejì òkèlè kẹtùnú ànálẹ̀ kẹta òkèlè kẹtùnú bí ti yóò tiẹ̀ nù ni. kí lára ń fẹ́ lò lára wa ju ká dúró lọ wàlàwí sàkámù àtàríkà làásìkà ìnáhùn máa ń gàdàkà. wàlàwí sàkámù àtàríkà. ẹ bá dáa káwọn èèyàn ó dúró lójú ọ̀nà tọ́lọ́hún ni kó dúró lórí àlà tọ́lọ́hún kó pòfin ọlọ́run ọba má ọ̀rọ̀ bá rọrùn. lásìkò ìnáhùn máa ń gàdàkà. àbámá múnẹ́rọ̀rùn lànà bí sọ yìí pé láwù tawakkaltum ala Allahi haqqa tawakkulihi. ẹ ń gba ìgbára tọ́lọ́ ni ẹ ń gba ìgbára lé tó bá wá pẹ́ lóòótọ́ lọ bá gbára lé ọlọ́run ní pàápàá bá àti gbára lé lóòótọ́ ni. lára sakakum kama razaqal atiyara. ọlọ́run ìbá máa fún yín ní jíjẹ ìbá máa fún yín ní mímu bó ti bẹ̀rẹ̀ sí ní fún àwọn ẹyẹ àbáwọn ẹdìẹ. tagidu khimasan wa ta'udu bitana. bẹ́ẹ̀ yẹn bá jí làárọ̀ àyàgbẹ́ bàbá yàgbẹ́ àbònú rẹ̀ afẹ́lẹ́ tókè wá dérí kọbì kan ní bókè ní bílẹ̀ ni kò níbi tí ń wá oúnjẹ lọ ìkàn lọ náà ni nígbà tí ó bá lọ a sì pàdé oúnjẹ tí ó bá fi wá darí lálẹ́ inú yóò ti wáyé gbẹ̀ndùgbẹ̀ndù bóò ní tí ṣe ń pàdé rẹ̀ báyìí náà bá dúró tì í báyẹn ti dúró tì í ni ọlọ́yìn bá wọn sọjẹ báyìí náà bẹ́ẹ̀ láì ní sẹ́ máa lọ bì kan. alladina qalu rabbuna Allah summa istaqamu tatanazzalu alayhim almalaikatu alla takafu wa la tahzanu وابشروا بالجنة التي كنتم توعدون الذين قالوا ربنا الله àwọn tí wọ́n gbà pé Ọlọ́run lọ́lọ́run tí wọ́n ìpè nǹkan míì ju Ọlọ́run lọ. ثم استقاموا على الطريقة. tí wọ́n lẹ́yìn náà على الطريقة wọ́n dúró sójú ọ̀nà àtọ̀rọ̀ ó gbóná ó korò. Kagbafo Olúwa nísinmi o kagbafo Olúwa nísinmi kádàrá ò ṣe é kọ̀ láì gbà kagbafo Olúwa nísinmi. kagbafo Olúwa nísinmi kagbafo Olúwa nísinmi kádàrá ò ṣe é kọ̀ láì gbà kagbafo Olúwa nísinmi. alladina qalu rabbuna Allah. الذين قالوا ربنا الله ثم استقاموا. àwọn tí wọ́n ti pe Allahu summa istaqamu tí wọ́n wá dúró tọ́ ń bẹ̀ tí kì í ṣẹni tí ń pe Allahu lójú tí ń pe nǹkan míì nẹ́kọ̀rọ̀ ẹ̀ ń bá wa ṣe Allahu ní mọ́sálásí ó sì tún nílé elédè tí ń tún lọ sí hípa
ọ̀pọ̀ èèyàn ní fojú gbọ́lọ́hún gbọ́ gbọ́lọ́hún gbọ́. ìwẹ̀wọ̀ pẹ̀lú ẹsẹ̀ èrè ń bẹ ní yàrá tó sojú rán gàdá. ọ̀pọ̀ èèyàn ló fojú gbọ́lọ́hún gbọ́ òun náà ìwẹ̀wọ̀ pẹ̀lú ẹsẹ̀ èrè ń bẹ ní yàrá tó sojú rán gàdá. ó ní ti ń takò sí níjọ́ àlàmísì ìmí ìgbẹ́jà sí Sunday bí mi bá ń jáde lọ à ń lọ rẹ ẹjọ́ ta ó dáa yóò forí balẹ̀ aláǹlọ́wọ́ sí sọ́nà ó dáa ó ní bẹ́ẹ̀ bí mo bá sì tún yá náà dédé rẹ̀ náà ni báyọ̀ bá dé àjọ gbà náà ni kò sì tún fi dawí náà lẹ̀. gbogbo àwọn tó bá dúró bẹ́ẹ̀ tọ́wọ́ tásìkò bá tó tọ́lọ́ ń fẹ́ gbẹ̀mí wọn. تتنزل عليهم الملائكة تتنزل عليهم الملائكة. àwọn màláíkà kan ní ọ̀kọ̀ọ̀kan sọ̀kalẹ̀ wá pàdé ẹ̀ wọ́n wá pàdé ẹ̀ pé máa wọlé máa rọra. ألا تخافوا ولا تحزنوا. ẹ̀yin má bẹ̀rù pé bó lẹ̀ ń lọ ọ̀rọ̀ yín ò ní já sí náà ṣe bẹ́ẹ̀ ti ṣe rere ti dúró tọ́lọ́hún náà ọlọ́run ti tọ́jú àyè kalẹ̀ fún yín. ولا تحزنوا. ẹ̀ sì ní banújẹ́ lè ní àyè yín ni ẹ yà sí bí ẹ máa wọlé báyìí. وأبشروا بالجنة التي كنتم توعدون. وأبشروا بالجنة ẹ máa fún wọn ní ìró dùnú pé wọ́n wà lùjánà àṣẹ gbogbo ẹni tí ó rí bẹ́ẹ̀ lẹ́ni ọlọ́run njọ́tọ̀ lọ́n bá fẹ́ gbẹ̀mí àwọn kèfèrí kéré. Ọlọ́run bá fẹ́ gbẹ̀mí àwọn kèfèrí. Màláíkà àti ń gbẹ̀mí àṣìyọ́ sí wọn. Ọlọ́run ní mú ẹ̀wà ìrẹ́ lágbájá. Gbogbo owó tó ní o kò lè gbà ẹ́ sílẹ̀. Gbogbo ọmọ tó bí o kò lè gbà ẹ́ sílẹ̀. Ojú òkè wọlé rẹ nínú jahannama tààtàrà dìde nílẹ̀ kó sì máa kálọ. tààtàrà dìde nílẹ̀ kó sì máa kálọ. tààtàrà dìde nílẹ̀ kó sì máa kálọ. ojú òkè wọlé rẹ nínú jahannama tààtàrà dìde nílẹ̀ kó sì máa kálọ. àwọn kan nígbésí ayé tí wọ́n rí bẹ́ẹ̀ àwọn kejì wa ni tatanazzalu alaihimil malaika àwọn kan ní àwọn tí wọn kàn pa ẹ̀rí bẹ́ẹ̀ yẹn ńlá bá fẹ́ dé láti ìlú òyìnbó àwọn kan àtolórí àtẹlẹ́mù wọn ti wá gan sí airport wípé a fẹ́ pàdé wọn bẹ́ẹ̀ làlùjánnà ó rì bẹ́ẹ̀ làlùkìyámà ó rì ìjọtọ̀ àlùkìyámà wa bẹ̀rẹ̀ lára kú mamata fàkàlùkìyámà ti kìyámàtù ẹni bá ti kú àlùkìyámà tiẹ̀ ti dúró ó ti dé nìyẹn. àlùkìyámà bẹ̀rẹ̀ látara kú alẹ́mọ̀ àrògbé alákúndé àtún alẹ́bí ẹgbẹ̀rún ẹgbẹ̀rún kankan tó di pé àmọ́ ṣèdájọ́ ọ̀sẹ̀ wa bá a bá ti kú àlìkámà tiẹ̀ ti bẹ̀rẹ̀ náà ọtí bẹ̀rẹ̀ sí ní jẹ́nu iṣẹ́ tó ṣe láyé náà nù ni. ìjọtọ̀ lọ́n bá fẹ́ gbẹ̀mí àwọn mùmíní mìíní. ìjọtọ̀ lọ́n bá fẹ́ gbẹ̀mí àwọn mùmíní. màláíkà àti ń gbẹ̀mí àṣìyọ́ sí wọn. alọ́lọ́run ní mú ẹ̀wà ìrẹ́ lágbájá. gbogbo owó tó ní o sáti fi wọ́n sílẹ̀. gbogbo ọmọ tó bí o sáti dà wọ́n sílẹ̀. ọba tí ń ṣètọ́jú ẹ̀dá ṣètọ́jú wọn. bójú òkè wọlé rẹ nínú fìrídọ́sà tààràtàrà dìde nílẹ̀ kó sì máa kálọ. tààràtàrà dìde nílẹ̀ kó sì máa kálọ. tààràtàrà dìde nílẹ̀ kó sì máa kálọ. bójú òkè wọlé rẹ nínú fìrídọ́sà tààràtàrà dìde nílẹ̀ kó sì máa kálọ. àwọn oní orí bẹ́ẹ̀ iná ni àwọn tí ń sin lọ́hùn tí ń fọlọ́hùn ọba má yàtọ̀ fáwọn tí ń bẹ̀ láyé tẹ́ pé gbogbo tiẹ̀ ayé nìkan ní ń lé ìwíkúwì ní ń wí ìjẹkújẹ ní ń jẹ àwọn tí ń jẹ tí ń mu tí lórí ìbàjẹ́ tí wọ́n ń jẹ tí wọ́n mu tí wọ́n ò sin lọ́hùn tálùkùránì ń júwe wọn yìí pé fàámàlẹ́dínà kàfárù yàtàmátàún wàyákùlùnà kàmá tákùlù lè ànàm
فالنار مثوى لهم. فأما الذين كفروا يتمتعون. ọlọ́run láwọn afigbápò rẹ̀ ọlọ́run ọba mọ́lẹ̀ ọlọ́run fún wọn lójú ó fún wọn létí ó fún wọn lẹ́sẹ̀ tí wọ́n fi máa rìn ó kọ́lé fún wọn ó bàṣírí wọn ó ṣe wọn tó ṣe tí wọ́n jẹ́sọ tí wọ́n mú kàkà ká dúpẹ́ fọlọ́run ntọ́lọ́run dá ni wọ́n ń gbọ́ pẹ́ fún. يتمتعون. wọn ò lẹ́sìn ìgbádùn ní tiwọn yọ pé ní tiwọn. ويأكلون كما تأكل الأنعام. kó jẹ náà ní bùkátà tiẹ̀ kó mu ní bùkátà tiẹ̀ alẹ́ tẹ tutù yóò mu tí nìyẹn. فالنار مثوى لهم. kò lẹ́sìn kò sí tí ò lè bá sẹ́fẹ̀ kọ́dà abẹ́rẹ́ ra yóò bá sẹ́fẹ̀ àfa kàtà kan ọ̀mùtí ó jí láàárọ̀ kùtùkùtù kọ́ńárì tí ó jẹ́ lọ́wárí nọ́mbà 1 lẹ̀ ògógóró lọ́ba gbé sọ́ọ̀tì kan ló dà sí wá àwọn kíní tí ń bẹnu rẹ̀ ní sọ̀rọ̀ rárá àwọn aràn. ó ní ẹ bọ́ta ni ẹni wá dúró lẹ́gbẹ̀ẹ́ níta ló ń bá wí ó ní àwọn aràn níjọ́ tó ń ti ń jẹ mẹ́mẹ́ jẹ ẹran jẹ iyán jẹ nǹkan kan tó ń rí lé nínú ojú ẹ wá ní sọ̀rọ̀ ẹ wá ń kùn bó bá ṣàwá bá ní ń kọ́ fáwọn alladhina kafaru. فأما الذين كفروا ọ̀rọ̀ ní àwọn aláìmoore yẹn. يتمتعون. wọ́n á máa gbádùn láyé bí àfáà kò níṣẹ́ kan ju kó ṣe bàjẹ́ lọ bí wọ́n bá dàsùkò tí ó pèrún ní ọ̀dá eré lẹ̀ bí ọ̀bá dé eré lẹ̀ a máa tayò a máa ta lúdò yóò wá dúró síbẹ̀ títí tílẹ̀ òfin mọ́ bọ́mọ bá béèrè nǹkan kan á ní rárá kó wájú mi ni bíyàwó bá dé kódà bí ìyá rẹ̀ bá dé kò ní í dáhùn yàtàmátàun. ويأكلون كما تأكل الأنعام. wọ́n á jẹ wọ́n á mú wọ́n á sùn gbirigidi anabi ní ẹ má ṣe bẹ́ẹ̀ ẹ máa bẹ pẹ̀lú káwọ́fì wà rájá ẹ máa bẹ̀rù ẹ sì máa ran kan orí látọ̀dọ̀ ọlọ́run bẹ́ẹ̀ bá wá gbogbo lóòrèkóòrè ẹ má fi síkìrì lẹ̀ ẹ má fi dákọ̀ ọlọ́run sílẹ̀ ẹ má dákọ̀ ọlọ́run wàlá zikirullahi akabaru wallahu ya'lamu ma tasna'un ẹ má dákọ̀ ọlọ́run lóòrèkóòrè àzíbùtọ̀ amakum bi zikirillah bẹ́ẹ̀ bá fẹ́ jẹun ẹ rántí ẹni tó fẹ́ jẹ tí ò rí ẹ rántí ẹni tó lè jẹ tí ò rí ẹ wá rántí ẹni tó rí tí ò lè jẹ tí bànújẹ́ òjì ó lè jẹ tàbí tẹ̀sán òjì ó lè jẹ tí ń rí bẹ́ẹ̀ ẹ wá rántí ẹni tí ń jẹ nítorí yàtọ̀ fún tí ń jẹ nítorí fẹ́ jẹ la ilaha illallah. ẹ̀rọ bá dantan àmọ́ jẹ́tọ́ kẹwàá ṣùgbọ́n gidi bẹ́ẹ̀ ẹ̀rọ tí ẹni tí ò rí ẹ̀rọ ẹ̀rọ tí ẹni tó rí tí ò lè jẹ́ ẹ̀rọ ẹ̀rọ tí ẹni tó yẹ pẹ̀tọ̀ nítorí náà ní ń jẹ́ ó jẹ̀bà láàárọ̀ ó tún jẹ́ lọ́sàn-án iná ló jẹ lálẹ́ pẹ̀lú lájí òsómi rẹ̀ tà sí ẹran. النار مثوى لهم. gbogbo àwọn tí ń láyé bẹ́ẹ̀ níláyé ẹranko ni fàánàárọ̀ màsíwá lahum iná nílé wọn ó dá ìgbésí ayé ẹranko ọ̀dà yàtọ̀ sí wa níjọ́ àbá tẹranko bá bẹ́ẹ̀ranko ǹjọ́ náà ni ó dìde bẹ́ẹ̀ ni wọn ò lófin wọ́n lè tún gùn ya wọn wọ́n lè bá bàbá wọn jà wọn ní respect láàrin ara wọn bọ́lọ̀ ti tó tiwọn ní gbogbo oore tí wọ́n bá ṣe tí wàá gbà bá ti dé wọ́n lọ nìyẹn olúwa máa ṣe wá akẹ́gẹ́ bí ẹran ò lẹ́sẹ̀ lọ́dọ̀ fún ya rẹ̀ kọ́dà gbàgbórin lọ òun sálẹ̀ ẹ̀sẹ̀ ẹran. olúwa máa ṣe wá akẹ́gẹ́ bí ẹran ò máa lẹ́sẹ̀ lọ́dọ̀ fún ya rẹ̀ kódà gbàgbórin lọ òun sálẹ̀ ẹ̀sẹ̀ ẹran. ọlọ́run máa ṣe wá akẹ́gẹ́ bí ẹyẹ ò máa lẹ́sẹ̀ lọ́dọ̀ fún ya rẹ̀ tí wọ́n ń pín ya rẹ̀ lé kódà gbàgbórin lọ tí wọ́n sá lọ kó sá wọn. olúwa máa ṣe wá akẹ́gẹ́ bí ẹyẹ ò máa lẹ́sẹ̀ lọ́dọ̀ fún ya rẹ̀ kódà gbàgbórin lọ òun sálẹ̀ ẹ̀sẹ̀ ẹran. àwọn ẹ̀ sì sọ̀rọ̀ ọmọ kò lérè ni bẹ́ẹ̀ni ẹ bá yí ẹyin tó bá fẹ́ tó gbà tó bá fẹ́ sábà tó bá débẹ̀ yóò yọ ojú rẹ bá ọba múra bó bá lè fẹ́ pamọ́ yóò ràn yẹn fún ọ yóò sì fẹ́ ṣe mùsíbà gbogbo ọ̀hálẹ̀ tí wọ́n ń ṣe nìbo ní ọjà sí. wọ́n sọ̀rọ̀ ọmọ bó bá lóyún wàhálà ní kókó yí ẹyin yóò tún sàbá lé ẹyin ó ní ọjọ́ tí ń lò ń bẹ̀ títẹ̀ lọ ti tọ́kìlẹ̀ sáré. lẹ́sàn lọ́dọ̀ fún ya rẹ̀ kó dàgbà gbogbo lọ ń sálẹ̀ sáré. ìtọ́ ma ti bí ṣe fún ti bí pé ìyá
tiẹ̀ gbẹ̀san ni adìẹ tibí náà tó náà bí eléyìí bó ló ti ṣe fún ìyá tiẹ̀ náà nù ni ìyá tọ̀hún náà bó ló ti ṣe fún tiẹ̀ náà nù ni bí gbogbo bí wọn ti ṣe fúnra wọn náà nù. سبح لله ما في السماوات والأرض. gbogbo ntí mo dá sábẹ́ sámà àtìlẹ̀ ní sèmi ọlọ́run. وهو العزيز الحكيم. ọlọ́run ní azizu òun lọ́ba olùborí alahakimu òun náà ní ọ̀jọ̀gbọ́n kò sí nǹkan kan tó ka ọlọ́run láyà lórílẹ̀ kò sẹ́ni kankan tó lè borí ọlọ́run kò sẹ́ni kan tó lè pàṣẹ fọlọ́run kò sẹ́ni kan tó lè halẹ̀ mọ́ ọlọ́run tamuliku minal anami ma tasha'u wala yamulikuna minka illa ma turid. ọlọ́run náà ní kápá lára gbogbo àgbáyé bó bá ti fẹ́ ká rí náà láàrí bó bá wù á dojú gbogbo àyè gbolẹ̀ àníkànnì ẹ̀ka wọn má sì máa mélòó ru bẹ́ẹ̀ tó ti ṣe síwájú tó dojú wọn bolẹ̀ tẹ́nìkan òsì sí mẹ́nu wọn tó sì tún padà dá mi ẹnìkan wà ní kápá pé ọlọ́run ní ìkílẹ̀ tó má ọ̀bọ̀rọ̀ má ṣe báyìí fún mi bá ọba ṣe ọ́ ní tẹ́mi náà fojú ẹ̀ rí ta lọ ń bá sọ ta lọ lọ́wọ́ fojú ẹ̀ rí kí lọ́wọ́ fojú ẹ̀ rí bí ìbá ṣe kò sí náà nù ni. له ملك السماوات والأرض. ọba náà ló ní kápá sámà àtìlẹ̀. يحيي ويميت. ó ní sọlá sámà ní sọlá ńlẹ̀ yóò yí ayé ẹlòmíì. ويميت. a sì pa ẹlòmíì. tani ṣe bẹ́ẹ̀ iṣẹ́ tiẹ̀ lójúmọ́ nìyẹn nù ẹ bá ń gbọ́ báríkà abímọ ẹ sì máa gbọ́ lágbájá lọ bí n ti ń ṣe é nù ni kọ́ ayé ṣe ń ṣe mí lọ́wọ́lọ́wọ́ báyìí. وهو على كل شيء قدير. ọba náà ala kulli shay'in qadir ọba alágbára lè ṣe lórí gbogbo nǹkan ọlọ́run kápẹ̀rù ẹ̀ ọmọ ara ẹ lọ sọ́ra yín. ẹ bí kẹ́fù. tẹ̀wé tàgbà nínú onílà àkàrẹ adájọ́ òde ọ̀run alábòsí kọ́. ọmọ aráyé ẹlẹ́sọ̀rọ̀ ìtẹ̀wé tàgbà nínú onílàákàyè adájọ́ òde ọ̀run alábòsí kọ́. ọlọ́run bá dájọ́ tani ó tún dá tẹ̀wé tàgbà nínú onílàákàyè bóṣùpá ó máa lẹ̀ tó ta ló lè tún ṣe. ọlọ́run bá dájọ́ tá ló tán dá tòwé tàgbà nínú onílàákàyè bóṣùpá ó máa lẹ̀ tó ta ló lè tún ṣe. bóṣùpá ó máa lẹ̀ tó ta ló lè tún ṣe. wal awwal wal akhir. ọba náà lọ́ba àkọ́kọ́ tí kàkà ò síwájú ẹ̀ òun ni ó sì padà gbọ́ náà lọ́ba tí ó gbẹ̀yìn kó wa. والظاهر والباطن. والأول لمبدئ بغير بداية. ọlọ́run náà lọ́ba àkọ́kọ́ tó bẹ̀rẹ̀ gbogbo nǹkan táwa níjọ́ òun náà bẹ̀rẹ̀ tàbí ẹ̀ ló bí tàbí lóyún rẹ̀ tí ò wá ní gbogbo yìí ni. ọ̀nà sì ni ó ṣẹ́gun gbà tẹ́mi àtiwọ́ òkè ilẹ̀ odò omi igbó ọ̀dàn tí ò bá sí mọ́ òun náà ní padà máa wá bẹ bíbẹ́ tí wọ́n ń bẹ yóò máa dá bẹ ni ǹjẹ́ rò ní máa bà kí ni ó dẹ́rù bà ǹjẹ́ ó dẹ́rù bà òun náà lọ́ba tí dẹ́rù bà gbogbo nǹkan. ìdílé káwọn màkàlùkù ń wàrà bí àkàlẹ̀ kan. bàbá yẹ pé ayé yìí ìgbà wo náà báwọn pé kò dábẹ́ yí pé ìta àdá láyé yìí àti gbogbo tí ń bẹ́ẹ̀ pé àdá mi. wàrà bí àkàlẹ̀ kan. ó yẹ kó lè yẹ wáyé pé ọlọ́run ọba mi ń gbà náà òun náà lẹni tó dáa tí ò sí tó dá òun. lakadika náà káàbò lálẹ́kálí kaoni rábà ń wàṣà iye dá. nígbà náà dà bó epo ló bá dà bó ibo ló wà tẹ́lẹ̀ bó ní ti ṣe ń jẹ́ bó ti ń jẹ́ náà ní ń jẹ́ níjọ́ tí ò tí ì dáyé kò rú sí kò gbọ̀n sí kò sanra sí kò tínrín sí kò ga sí kò kúrú sí bí sì ti ń bẹ náà ní gbàrà tó wá ń bẹ lẹ́nìí ká náà ńgbà tí wá di pé ó dà wọ ọtẹ́yìn náà yóò ti wá rí nǹkan jẹ yóò ti yọ ọkùn èyí nǹkan tọ́lọ́ yóò ti wá yọ ọ̀dí bí àlẹ́ akọ́mẹ́ta tọ́lọ́ nǹkan nìyí ni. wàzáàrù. wàzáàrù wàlíbátìnù. ọba náà lọ́hàn púpọ̀ wàlíbátìnù òun ló sì tún pamọ́ fún rẹ̀ bákan náà. wa huwa bi kulli shay'in alim. ọba tó nímọ̀ gbogbo nǹkan lọ́lọ́run. huwa alladhi khalaqa as-samawati wal arda. ọba náà ló dá sámà méjèèjì àtilẹ̀ ó dá gbogbo ẹ̀ ó ní ọlọ́run ó ní èmi ọlọ́run mo dá sámà méjèèje àtìlẹ̀ àti tí ń bẹ mo parí ẹ̀ láàrin ọjọ́ mẹ́fà ẹ má wàá fagbára tí ń wé tèmi pé ọlọ́run yìí máa ṣiṣẹ́ o èmi ó bá sùn sí jágbajàgba ni ó sùn apá ó rẹ̀ ní wà lọ́pọ̀ ni. máa sànà mẹ́rin lógo
àmọ́ kódà àmọ́ pa ṣe kankan. مسنا فيها نسب وما يمسنا فيها لغوب. a ṣe wàhálà kò nira pẹ́ a sì lágùn ìnàmá àmúrúhù ìdá àràdà ṣáyà àníyàkó lálàhùn كن فيكون. ọlọ́run ni mo dá sọ́mọ méjèèjì àtìlẹ̀. àmúrúhù. nítorí pé àṣẹ ọlọ́run ọba àlejò látàǹsọ yìí agbára rẹ̀ ti ń lò. ìdá àràdà ṣáyà. bó bá ti fẹ́ dá nǹkan náà ìbá kéré ìbá sì tóbi. àníyàkó lálàhùn كن فيكون. láàrin ìṣẹ́jú kan àbí ní tó ṣẹ́jú kan náà ní fi yanjú ẹ̀ tòun tí ò yanjú ẹ̀ náà ni òǹdíwọ̀n ká sọ wípé kún máa jábẹ̀ kó sì máa jábẹ̀ náà ní fi yanjú ẹ̀ ó ní mo dá sọ́mọ àtìlẹ̀ láàrin ijọ́ mẹ́fà ẹ lè máa rò pé iṣẹ́ yà pọ̀jù ìdí ọlọ́run bá sùn sí báyìí apá lọ́lọ́tọ̀ ẹsẹ̀ lọ́lọ́tọ̀ kódà yóò máa já tán ó ṣeéṣe kó tọ̀ ọ́ lé náà ẹ má fi tiwa rò bẹ́ẹ̀. pínlẹ̀ fún wa o aláwọ̀ rábẹ́ o ọba olúwa àti ń pọ́lá. pínlẹ̀ fún wa aláwọ̀ rábí ọba olúwa àti ń pọ́lá. pínlẹ̀ fún wa o aláwọ̀ rábẹ́ ọba olúwa àti ń pọ́lá. pínlẹ̀ fún wa aláwọ̀ rábí ọba olúwa àti ń pọ́lá. aláwọ̀ rábẹ́ o ọba olúwa àti ń pọ́lá. pínlẹ̀ nílé aláwọ̀ rábí ọba olúwa àti ń pọ́lá. abẹ́ ọmọ ọba olúwa ní pọ́lá. pínlẹ̀ nílé aláwọ̀ rábí ọba olúwa àti ń pọ́lá. kò pẹ́ tó bá ní lọ́dọ̀ ẹ̀ máa rí bẹ́ẹ̀ kó sì máa rí bẹ́ẹ̀ ni la ilaha illallah. والذي خلق السماوات والأرض في 6 أيام ثم استوى على العرش. ọba náà ló dá sánmà àtilẹ̀ lọ́jọ́ mẹ́fà kó tó padà sí pẹ̀tẹ́pẹ̀rẹ̀ tó sọlá lórí àgé alára sí i. يعلم ما يلج في الأرض. ọba náà mọ ti ń wọnú lẹ̀ lọ lọ́jọ́ kan la ilaha illallah. وما يخرج منها. èèyàn tí wọ́n ń gbé tí wọ́n ń bẹ̀rì lójúmọ́ ọlọ́run mọ ẹ̀yà dàdí wọn kọgbà kò sọnù má lọ wọ́n máa ẹ̀yà kan lójú gbogbo nǹkan mèremère tí ń jáde nínú ilẹ̀ tí wọ́n ń rí ọlọ́run ló mọ ẹ̀yẹ àwọn nǹkan míì tó ń bẹ nínú ilẹ̀ tá a mọ̀ tó ìbò gan ò tí ì ronú kan tí ò tí ì mọ̀ tí ń bẹ tá a tún padà hú jáde. وما ينزل من السماء. òjò ẹ kíkan òjò tí ń kára ti sámà ọlọ́run mọ ẹ̀yẹ. وما يعرج فيها. ẹni tí ń jáde láti sámà ọlọ́run ó yé lábẹ́ mọ́ ọlọ́run ni. وهو معكم أينما كنتم. ọba yìí wọ́n bẹ pẹ̀lú yín níbikíbi tẹ ẹ bá wà èèyàn lẹ́ẹ̀rí ọlọ́gbọ́n ìta ló lè sọ kò sí ló lè sọ. tèwé tàgbà nínú nílà àkàrẹ ọba tó jókòó tẹ̀dá ò lè sọ. ọmọ aráyé ta ló lè sọ tèwé tàgbà nínú nílà àkàrẹ ọba tó jókòó tẹ̀dá ò lè sọ. àwọn wí kan mí dọ́mi alẹ́ máa ro lẹ́mi alẹ́ sọ jáde ní kínní ni ó bá di kúlẹ̀ asọ́nà ọlọ́run tiẹ̀ ó tiẹ̀ rí tí ń wílẹ̀ kan kò sí tí ò gbọ́. àsọ̀rọ̀ ń tiẹ̀ wọ́n wọ́n máa kún àìnà máa kún. ibikíbi tẹ́ ẹ wà ń bẹ pẹ̀lú yín. أينما كنتم. ọ̀bùdìlá kàánà kàtàrà o. ànábì ni máa ṣe lọ́hùn bí ẹni pọ́n bẹ wájú ẹ̀ tó ń wò báyìí tó ń rí. ọ̀làmùtàkùn tara òfà iná ó yàrá. bàbá wa rí ọlọ́run ọba náà jẹ́ oyè ọ ipe ọlọ́run ọba òun rí wọ̀nyí sì ń wù ọ́ ní kílíẹ̀kílíẹ̀. والله بما تعملون بصير. ọba tí ń rí ntẹ̀sẹ̀nsẹ̀ lọ́lọ́run kò gbàgbé kankan bẹ́ẹ̀. له ملك السماوات والأرض. ó tún dá a padà lọ́lá sámà àtìlẹ̀ tá níbi ìsèmi ọlọ́run. وإلى الله ترجع الأمور. wàhálà làlá tórókè afa ilẹ̀ ní ń bọ̀ wàhálà ńlá ìtúrújà olùmúrù àtolówó àtọlọ́lá àtàlágbára àtẹnitọ́gbọ́n àtẹniọgọ́ àtonímọ̀ àtàláìmọ̀ àtolóògùn gbogbo wa á padà kúnjọ́ kan ni á padà sọ́dọ̀ ọlọ́run lọ́bọ̀ ọlọ́lá kulillahu malikal mulki tu'til mulka man tasha watanzi'ul mulka mimman tasha
وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير. قل اللهم مالك الملك. ẹ̀rẹ́ ànábì ńjọ́ tí àwọn kan bá ànábì tí wọ́n fi ànábì ṣe ẹni máa kà yí pé ara ilé rẹ̀ ọmọ wọn rẹ̀ olóhùn ó lọ́la oní islam ó kárí ayé ha. قل اللهم مالك الملك. ọlọ́run á ní ìrẹ́ ànábì máyà sí tiwọn wà rabbuka yakaluku ma yasha wa yaktaru. ìjọ kọ́kọ́ síwájú nìyí ọlọ́run a máa dá ní tó bá fẹ́ bó bá dá ní tó bá fẹ́ lẹ́sà àwa àṣà ní tó bá fẹ́ àṣà á lẹ́sà ọlọ́run ní àmọ́ bíbí la àmọ́ dídá èmi mo bí agbọ́ àbúrò mi ló bí agbọ́ ó bá mi láyé ni agbọ́ àmọ́ bóun ní òdọ̀gá ni bí wọ́n lọ́gá ni àti ìmọ̀ nígbà tá a bá bí bàbá á pa bímọ lára ìmọ̀kan ni tọ́ba tábùdé ṣe gàdà yóò di pé ẹjú òde bí ò bá dé ọ̀rọ̀ òyanjú ta ni ń ṣe bẹ́ẹ̀ bí kì í ṣe òun ọlọ́run ni wáyà kálukú. ربك يخلق ما يشاء ويختار. bàbá dáńtó fẹ́ tán àṣà ń tó fẹ́ lẹ́sà. ما كان لهم الخيارة. ẹnìkan ò lè ṣe ẹ bó ti fẹ́ bọ́dọ̀ ń ò bá dá sí bẹ́ẹ̀. سبحانه وتعالى عما يشركون. ọba náà ga ju gbogbo nǹkan tí wọ́n fi ń ṣẹbọ pẹ̀lú ẹ̀ tí wọ́n fi ń ba awórogún ọ̀kan rẹ̀ ọlọ́run ọba tí wàá ṣe bẹ́ẹ̀ lọ́lọ́run bá kírísẹ́sì ànábì orí fọ́rọ̀ ní du ànábì púpọ̀ ó ní rẹ̀ ànábì. قل اللهم مالك الملك. bọ́ ọba jí láàárọ̀ sọ pé yá máàlíkàl múlíkì. máa sọ pé ọlọ́run ọba tó yẹ pé òun náà lọ́ba gbogbo àwọn ọba àwa tó nìkan pa ọlá. tó tẹ̀lé mọ́líkà máa ń taṣá. ọlọ́yọ̀wọ́ rẹ̀ lọ́wọ́ ń gbọ́ sí pọ̀ lọ́wọ́ rẹ̀ kò sí ní ọ́fíìsì bí kìí ṣe pẹ́ni tó bá wù ú náà ní fún. wàtánsì olè mọ́líkà mi ń taṣá. àgbà lọ́wọ́ ẹlòmíì pẹ́tọ̀ ìtọ́ tó àbí ìtọ́ lòyìn wò tiẹ̀ fún ọmọ kìlọ̀ ọ́fíìsì àsìgbà lọ́wọ́ ẹlòmíì kú àdìgbò máa bẹ láì kò sí ní pa. iṣẹ́ ọ̀ràn wa o a ò pa ó lè jẹ́ o ọba mayọ̀ wá ní iṣẹ́ ọ̀ràn wa a ò pa ò lè jẹ́ bàbá mayọ̀ wá ní iṣẹ́ ọ̀ràn wa a ò pa ò lè jẹ́ bàbá mayọ̀ wá ní iṣẹ́ ọ̀ràn wa a ò pa ò lè jẹ́ bàbá mayọ̀ wá ní ọba òkè dákun mayọ̀ wá ní iṣẹ́ ọ̀ràn wa a ò pa ò lè jẹ́. Kó lè dára láàfin gbìyànjú ọlọ́run kó ràn wá lọ́wọ́. Kó lè dára láàfin gbìyànjú bàbá ọba òkè dákun wá ràn wá lọ́wọ́. Kó lè dára láàfin gbìyànjú ọlọ́run kó ràn wá lọ́wọ́. ọlọ́run agbọ́lọ́wọ́ ẹlòmíì lára ọlá lójú àgbà lọ́wọ́ ẹlòmíì àní ó má rí dàmọ́ lára ọlá lọ́wọ́ àgbà lọ́wọ́ ẹlòmíì àní ó dára lára ọlá lẹ́sẹ̀ àgbà lọ́wọ́ ẹlòmíì lára ọlá létí àyànjú ẹ̀ àfetílàbò ògà àní ó má gbọ́rọ̀ mọ́ bẹ́ẹ̀ lóríṣiríṣi nu ọlá ọlọ́run tó ṣe bẹ́ẹ̀ lómi tí kìí ṣe yìí tá à ń lò tó jẹ́ toríkèríkè ara ọlọ́run náà ní gbà lọ́wọ́ yẹn tí kìí sì pààyàn. وتعز من تشاء. ọba tá a wí a sì gbẹ́yìn fẹ́ lómi ibi tí bàbá ńlá bàbá rẹ̀ ò dérí wọn lóò ní kó máa jòkó lórí àga rẹ̀ ibi tí àwọn ò dérí ipò tí aláya wọn ò dérí tó náà lòkú tí ò lára rẹ̀ bèntà sí pé Ọlọ́run ó dé bẹ́ẹ̀ wọn á ní wọn lọ́ọ́ jọba Ọlọ́run kẹ̀ wọn á ní sàlẹ̀ lè mú wá a sì jọba odidi màsídò ó dọ̀bà Sókótó ní tí ò lérò mọ́tò tòrò pé ti bọ́ fún Ọlọ́run sì gbẹ́yìn náà lé lọ́wọ́. وتذل من تشاء. ayẹyẹ ẹlòmíì látàfin wọn lé bọ́ọ̀lù lórí àga wọn àwọn kọ́ńkọ́ bùlé lọ́wọ́ ẹni títí ń pàṣẹ tẹ́lẹ̀ wọn a máa pàṣẹ lé lọ́wọ́ ọlọ́run ọba náà ní yẹ̀yẹ́ ẹlòmíì àní kí wọ́n ṣe ẹlòmíì lù nínú kulù ní tí ó sì pàdé àti ó sì sẹ̀. بيدك الخير إنك على كل شيء قدير. ọwọ́ ààrẹ ọlọ́run náà ní ọlọ́wà òun náà ní pòówà òun náà ní jágà wà kéèyàn ó sì síyà pàdé lẹ́yìn tí ò lérò rẹ̀ tẹ́lẹ̀ àwọn ọlọ́run ní gbogbo ẹ̀ náà ń bẹ ńgbòye pọ́lọ́ ọba yìí ọba tó lágbára lórí gbogbo nǹkan ni kò sí ní tágbára rẹ̀ ò ká bẹ́ẹ̀ bá ń bẹ nú omi ń bẹ látẹ̀lẹ́wọ̀ ọlọ́run bẹ́ẹ̀ bẹ lójú òfurufú ọwọ́ ọlọ́run náà ló wà bẹ́ẹ̀ sì ń rìn lérí ọ̀dọ̀ ọwọ́ ọlọ́run kọ́dà bẹ́ẹ̀ bá déjú máa lè yàrá lábẹ́ bẹ́ẹ̀dì tó tún wá kó sínú kọ́ńbọ̀dù ọlọ́run lágbára lérí ẹ̀.
يولج الليل في النهار ọlọ́run á fi òru kó sínú ọ̀sán o. ويولج النهار في الليل ìgbà míì á fi ọ̀sán kó sínú òru gbà tí ń sì ń tilẹ̀kùn ẹ̀ ní gbọ́gbà ẹ̀rí mọ́ ni. وهو عليم بذات الصدور. ara la máa mọ́nú ọ̀la ò alẹ́ ń bèsè àti sòdúró tí ń bẹ nù gbáyà kó ọlọ́run ní èmi bí n ti ń wò ó ni mo rí i. آمنوا بالله ورسوله. òfin wa dé o aminu billahi wa rasulihi ẹni gbàgbọ́ pẹ̀lú ọlọ́run ẹ sì gba anabi muhammad gbọ́. sallallahu alaihi wasallam. وأنفقوا مما جعلكم مستخلفين فيه. وأنفقوا مما جعلكم مستخلفين فيه àsìkí tí mo ṣe fún yín owó tí mo kó lé yín lọ́wọ́ tí mo fi ń ṣe mágàjílé lórí fúngbà kan àwọn kan ní ń jẹ olówó lọ́jẹta àwọn kan ní ń jẹ lánàá àwọn kan ní ń jẹ lẹ́nu kì í ṣèpè àwọn kan ní ó jẹ lọ́la. وأنفقوا مما جعلكم مستخلفين فيه. gbogbo tí mo ní ẹ máa jẹ́ mágàjílé lórí lásìkò kan yí pé àwọn kan ti ń lò gbà ní lọ yóò àwọn ìgbàwó padà tún bẹ̀rẹ̀ fáwọn míì tí ó tún jẹ́ tiwọn lọ́la àmọ́ ìtẹ́ ẹ bá ti lò ó nì ẹ yóò jẹ nìyẹn. فالذين آمنوا منكم وأنفقوا. gbogbo àwọn tó juwọ́jú sẹ́lẹ̀ fọlọ́n tó gbà ní tinú ti tíá wà á ń fakù tí wọ́n wá ń ná gbogbo ntẹ́mi ọlọ́run ọba ṣe fún wọn lówó lágbára lóye ní mímà. لهم أجر كبير. làwọn ajírun kẹbírù wọn gbowó ọ̀yà ńláńlá náà ní àlùjáná tí ó máa jẹ́ tiwọn. فما لكم لا تؤمنون بالله. kí ló kọlù yín tẹ́ fi ní jọ́sìn tẹ́ fi ní bẹ̀rù ọlọ́run tẹ́ fi ní gbàfọ́ ọlọ́run lójú méjèèjì. والرسول يدعوكم لتؤمنوا بربكم. tí ànábì mọ́mọ́ sì ń pè yín lójú méjèèjì pé kẹ́ ẹ lè bá nígbàgbọ́ pẹ̀lú ọlọ́run. وقد أخذ ميثاقكم إن كنتم مؤمنين. ṣé bọ́lọ́run ti gbàlí káwọn àlílọ́wọ́ ẹ̀yin kuntum mu'minin tẹ́ bá jẹ́ni tó nígbàgbọ́ sọ́lọ́run ẹ̀ ṣe rántí ẹ̀. والذي ينزل على عبده آيات بينات. ọ̀tọ̀ náà ló fẹ́ràn ànábì púpọ̀ ló ń fi wọ́n sọ àmì ẹ̀ kalẹ̀ fún ayatin bayyinati àwọn àmì tí ń fọ̀ràn ayéèyàn yìí pé lóòótọ́ lọ́lọ́run ọba wà lóòótọ́ lè tó ọlọ́run lóòótọ́ lágbára ọlọ́run lóòótọ́ ló rán ànábì ń ṣẹ́ gbogbo ẹ̀ la rí. ليخرجكم من الظلمات إلى النور. ọgbẹ́ àwọn àmì yẹn kalẹ̀ yìí pé tẹ́ ẹ bá ti bẹ̀rù ní liyukhrijakum mina dhulumati ila nur kó lè bá a máa mú jáde láti bí òkùnkùn lọ síbi ìmálẹ̀. وإن الله بكم لرؤوف رحيم. wa inna Allaha bikum ẹ̀rí ọlọ́run tó dá yín lara'ufu ọba alánú rahimu tí ń kẹ́yìn ni ó ń sànú yín ń kẹ́yìn bí ọba jẹ́ pé àánú ni a lè jí kámásẹ̀ tó wáyé pé máa ti ń sẹ̀ ní pa wá rẹ̀ ni kò ní kẹ́nìkan nù wá àmọ́ lọ́hún ṣe àmójúkò fún wa ẹ̀ ń ṣẹ̀dẹ̀ pẹ̀lú wa ń wò wá púpọ̀ ọ̀bọ̀ ń sùúrù ni àní bóyá wọ́n lè yí padà bóyá wọ́n lè yí padà la ilaha illallah. وما لكم ألا تنفقوا في سبيل الله. kí ló kọlù yín tí ò ní jẹ́ náwó sójú ọ̀nà tọ́lọ́hún. ولله ميراث السماوات والأرض. ọlọ́run ọba ní òkùnkùn jogun àti sámà àtìlẹ̀ ọ̀ padà dálẹ̀ ńjọ́ kan ni. لا يستوي منكم من أنفق من قبل الفتح وقاتل. ẹni ọ̀nàwó ẹ̀ nígbà tí nǹkan burú fún ànàbì tí nǹkan lè kókó tó di pé fatihu wá dé ìrànlọ́wọ́ wá dé ìwé níbà náwó ńgbà náà olówó ná. Allahu Akbar. أولئك أعظم درجة. ẹgbà tó náwó ní táwọn akátálà ó tún wá jagun sójú ọ̀nà tọ́lọ́hún irú ẹ̀ lẹ́sẹ̀ ẹ̀dá àrùn ojú ẹ̀jọ̀ kò tì wá ẹ̀ wá tún ka tó ẹ̀ tún mówó jáde àṣekẹ́ lọ́sàn kẹ́ lóru àlìjáná láwùjọ kò gbẹ̀sán kẹ́ lọ́sàn kẹ́ lóru àlìjáná láwùjọ kò gbẹ̀sán. أولئك أعظم درجة من الذين أنفقوا من بعد وقاتلوا. àwọn tí wọ́n kọ́kọ́ ná kú wọn nígbà nira ni tí wọ́n ná nígbà tí nǹkan le
wọ́n ní láàdá tó tóbi jẹni tí ń ná tiẹ̀ nígbà tí nǹkan di rọ̀ṣọ̀ mu lọ. وكلا وعد الله الحسنى. ẹni ó ná nígbà tí nǹkan le àtẹni ó ná nígbà tí nǹkan tó dẹ̀wà méjèèjì ní ọgbẹ̀sán lọ́dọ̀ Ọlọ́run kò ní í bọ́lẹ̀. والله بما تعملون خبير. gbogbo ń tẹ́ túwò tẹ́ ń ṣe láyé lọ́lọ́run ó fún yín nírò nípa ẹ̀ tó bá dijọ́ àlìkìyámà. من ذا الذي يقرض الله قرضا حسنا. kálẹ̀ ni tí ń fi tó lè ya Ọlọ́run lówó níyà lówó tó dáa tí ó náwó sójú ọ̀nà tọ́lọ́run lójú ọ̀nà rere tiẹ̀. فيضاعفه له. kọ́lọ́n kó wá ṣe àlékún àdìpẹ̀lẹ́ ẹ̀ fún. وله أجر كريم. owó ọ̀yà alápọ̀nlé ó máa jẹ́ tìrú èèyàn bẹ́ẹ̀. يوم ترى المؤمنين والمؤمنات. nítorí kó náwó náà nítorí ọjọ́ kan ọjọ́ àlìkìyámà lọ́lọ́run júwe ń bẹ̀. يوم ترى المؤمنين يوم والمؤمنات. ترى المؤمنين والمؤمنات. ọjọ́ tó rí àwọn olùgbàfà lọ́kùnrin ẹni tó nígbàgbọ́ tó ní ìmánì lọ́kùnrin àtẹni ó ní ìmánì lóbìnrin. يسعى نورهم بين أيديهم وبأيمانهم. àwọn tí ń kírun àwọn tó kírun kú lọ́kùnrin lóbìnrin ìmọ́lẹ̀ ẹ̀rùn wọn ìmọ́lẹ̀ ẹ̀sìn wọn yóò taná níwájú wọn gbígbà tá a tan fluorescent bẹ́ẹ̀ ni gbogbo ẹni tí ń sin náà tó bá di jáàlì kíámà wájú ibi tá à ń fi ń kalẹ̀ gílóòbù ni ó dà ní ó tàn yìí tá a máa fi ríran. بشراكم اليوم. bí bó bá wá tà náà àwọn màláìka ó máa wá sọ fún wa njọ́ náà yìí pé bushirakum al-yawm oríire ìdùnnú kó máa jẹ́ tìyín lónìí. جنات تجري من تحت الأنهار. ọgbà àdẹ́rà ti tọ́jú ẹ̀ kalẹ̀ tí ó máa jẹ́ ẹ̀san sẹ́tẹ̀ẹ̀sẹ̀ láyé táwọn akérèmọdò ó máa sàn lábẹ́ akérèmọdò mẹ́rin. خالدين فيها. wọ́n máa bẹ́ńbẹ̀ nínú kẹ́ ìgbére ni wọn ò ní kó ń bẹ̀ máa o. ذلك هو الفوز العظيم. dálíkà wà ní fọ́sùn làásìmù kéyìn olú ayé kó jásálù jẹ́nà lọ́rùn òní fọ́sùn làásìmù ó lè rè jẹ́ tó tóbi púpọ̀ ọlọ́run já iṣẹ́ tá ìdálù jẹ́nà ọlọ́run kó fi mọ̀ wá. Àmín. ìta ṣe tí ìjásí náà ọlọ́run lè wá jìnnà sí. Àmín. àti òun àti dùn. ẹtàrí tọ́lọ́. wàhálà dákẹ́sà lọ. a máa rojú. wà á tún ìlà àfikún torí jà ó. ẹ padà sí. wà á tún ìlà àfikún ẹ lọ torí jà jábọ̀ ó. wọn dúró lọ́jọ́ kan. àti wàjídù aláàtàkẹsàlú. àti wàjídù aláàtàkẹsàlú. ẹgbà wọ́. àǹtún ìlànà bìkún torí jà àǹtún ìlànà bìkún torí jà. ẹ kírun ẹ gbààwẹ̀ ẹ tún yọ zaka. ẹ kírun ẹ gbààwẹ̀ ẹ tún yọ zaka. ẹ jẹ́rú Olúwa tí ń sábọ̀ máa. ẹ kírun ẹ gbààwẹ̀ ẹ tún yọ zaka. ẹ kírun ẹ gbààwẹ̀ ẹ tún yọ zaka. ẹ jẹ́rú Olúwa tí ń sábọ̀ máa. ẹ jẹ́rú Olúwa tí ń sábọ̀ máa. ẹ tẹ̀lé t'Olúwa ẹ máa ń ṣe bàjẹ́ má. bàjẹ́ ò dá. ẹ tẹ̀lé t'Olúwa ẹ máa ń ṣe zina má o. ẹ tẹ̀lé t'Olúwa ẹ máa ń ṣe ìkúrọ́ má. ẹ tẹ̀lé t'Olúwa ẹ máa ń ṣe òròjú má. gbogbo wa ọ̀dọ̀ Ọlọ́run la ó padà sí lọ́jọ́ kan. gbogbo wa ọ̀dọ̀ Ọlọ́run la ó padà sí. àti wàjídù aláàtàkẹsàlú. àti wàjídù aláàtàkẹsàlú. فأنتم إلى ربكم ترجعون. فأنتم إلى ربكم ترجعون. bàtí rọ́jú lọ wá sí ẹ sì máa rọ́jú lọ wá sí. bàtí rọ́jú lọ wá sí ẹ sì máa rọ́jú lọ wá sí. bàtí rọ́jú gbọ́ wá sí ẹ dákun ẹ rọ́jú lọ wá sí. bàtí rọ́jú lọ wá sí ẹ dákun ẹ rọ́jú lọ wá sí. bàtí rọ́jú gbọ́ wá sí ẹ dákun ẹ rọ́jú lọ wá sí. bàtí rọ́jú gbọ́ wá sí ẹ dákun ẹ
رجل sọmọ bíbí tó a ti wá ń jìnnà. سبحان ربك رب العزة bàbá wa lọ wá sí ìwò bá mu. والسلام على المرسلين والحمد لله رب العالمين. Ọlọ́run mi Ọlọ́run jẹ́ mi yógún bàbá wa Ọlọ́run mi Ọlọ́run jẹ́ mi yógún pẹ̀lú àlàáfíà àtàtìbọ̀tán rere lọ́lá Muhammadu lọ́lá Sheikhuna Ádámù. bàbá wa Ọlọ́run mi Ọlọ́run jẹ́ mi yógún bàbá wa Ọlọ́run mi Ọlọ́run jẹ́ mi yógún pẹ̀lú àlàáfíà àtàtúbọ̀tán rere lọ́lá Muhammadu lọ́lá Sheikhuna Ádámù. لقد جاءكم لإلافي kàkàkàì. à ń rí owó lára èèyàn àmọ́bi tó mi dé à ń rí mímọ̀ lára èèyàn àmọ́bi tó mọ̀ dé bá a ti rí nìyẹn à ń rí ọlá àmọ́bi tó ní dé ẹni tí ń bá ń jẹ́ president of Nigeria jẹ́ pé òun ló ní gbogbo Nigeria kò tó kó dàbí kí ó jẹ́ pé gbogbo ayé jẹ́ tiẹ̀ kó máa pàṣẹ bá a ti rí láyé nìyẹn fàbíláyé nabologo máa nà rè tají ǹjẹ́ pẹ̀lú ọlá Ọlọ́run fàbíláyé nàdẹ́fà ó máa là nùtì. òun náà ni a fi débi tá à ń lọ náà ní bùkátà ó fi bíyà. òròfó láyé ọpọlọ lẹ́dá àfáàná ó fi ẹyin òròfó àdàbà ni ibà máa lọrin ni ọ bí o bá gbélé ńkọ́ bá o bá gbé dàrú ọyọ kọgbọn lọrin sọ bọlọ ń bá fẹ bọ́ọ̀ bá sọ máa lé bẹ̀ ọmọ akéwòn mi kan wọ́n jọ lọ sí competition níbi kan pé ẹ̀yin ẹ̀ máa wá sí wáàsí ẹ̀ máa wá sí wáàsí ní ìṣe bá rí o wá àmọ́bí ní mọ́tẹ́rà bí káfà á dé ń wo yálà àwọn àti bí bá withdraw pé ìwọ ni ó máa ṣe ọ asẹ́yìn ìkan wà lọ́ba ńlẹ́ onímọ̀ wulẹ̀ sáyìn sọ́ọ́rí ibi tí wọ́n ti kéwù ẹni tí ò bá dá láhán tí ò gbọ́ yóò bá nù yín ọmọ àlè ni tí ò lè ṣe wá sí yóò yí wọ́n bá bọ̀ ṣe fọ́nṣẹ́ wọn ṣe tiẹ̀ ń tọ̀ ń wí ó gbé pé ó kè díẹ̀ wà máa sáré náà mi rasúlì ilà bilisani kàwmí àgbédè lu ẹni ni gbogbo ẹ̀kọ́ la fi ké lárúbáwá. àgbédè lu ẹni ní gbogbo ẹ̀kọ́ ní lárúbáwá tó ráwọn tó bá sọ ọmọ ń pẹ́. àbí wọ́n máa ń òrófó láyé òrófó ẹyin òrófó láyé. ẹyin òrófó láyé. ẹ fi lẹ̀. ẹyin òrófó láyé. bẹ́yìn náà ti rí tẹ́lẹ̀ nù. ọpọlọ lẹ̀dá ọpọlọ lẹ̀dá. ọpọlọ lẹ̀dá. àgàrùmọ̀ ní ń bọ̀ lẹ́yìn yìí. àgàrùmọ̀ ní ń bọ̀ lẹ́yìn yìí ẹ̀sìn ni wọ́n ń pè bẹ́ẹ̀. ẹ̀sìn tó mèrè ṣáájú. ẹ̀sìn tí máa sẹ́rẹ̀. kí ló pè lẹ́sìn oníkú. oníkú. marathon ti ń sa eré bọ̀ fara. èyí tí ó bá wà ní bùbá níbi gbogbo bí a bá sá sí ibẹ̀ ni ó ti ká wa má sùn bọ́ọ̀dún lówó yóò kí ọlọ́run mọ́lẹ̀ ńjọ́ kan wọn ni ó lọ lé mi. wọn lọ lónìí. bọ́ọ̀dù àfa yóò kí ọmọ rẹ̀ ńjọ́ kan bọ́ọ̀dù sí lọ́run yóò mú ọ. yóò kí ọmọlẹ̀ bó ojó lówó yóò kí ọmọlẹ̀ òbí ma yóò kí ọmọlẹ̀ bó òbí yóò kí ọmọlẹ̀ kódà kọ́ ọmọ àjálà arú. kọ́ra ọmọ kékeré làwọn ikú ò lè tí ì dé sí. ó ti dé tán àfi kó o múra kó o yí padà. àwọn ọmọ tẹ́ ẹ bí àfa àti ń tawé àwọn ẹlọ́wọ́ yín tó jù ú lẹ̀ sóun ti dàgbà ni. ọmọ tẹ́ ẹ bí tọ́jú sí pé páálí lẹ́ẹ̀gbẹ́ lọ́mù kòkò sóun náà dàgbà ní sọ́mẹ́kẹ́ kọ́. ẹ jẹ́ ká wá múra sẹ́sìn ẹ jẹ́ ká wá múra látàyè ká máa já sọ́run lò fífọ́ ẹ jẹ́ ká wá múra látàyè ká máa já sọ́run lò fífọ́. ẹ jẹ́ múra látàyè ká máa. mt òfìfo lẹ́lòmí ò dọ̀hún. òfìfo. òfìfo lẹ́lòmí ò dọ̀hún. ọlọ́mọdé ọ̀sẹ̀ ni òfìfo lẹ́lòmí ò dọ̀hún. àbá yóò dán yóò bọ́ bẹ́ẹ̀ wì yóò kò ń dé ojú àmọ́ wa. òfìfo tí ò ní mẹ́rù kankan dáhùn kò ní wúlò dáhùn ní ọ̀bádéwájú ọlọ́run. inna sa'ata atiyatun la rayba fiha. ọjọ́ àlìkìyámà ń tí ń bọ̀ wá ní kò sí tàbí ṣùgbọ́n yóò wá àbí òwá yóò wá. inna sa'ata la'atiyatun la rayba fiha. làátìyà nǹkan tí ń bọ̀ ni kò sí tàbí ṣùgbọ́n bẹ́ẹ̀. walakinna akthara an-nasi la yu'minun.
walakin akthara an-nasi la yu'minun ṣùgbọ́n pọ̀ tuntun nínú àwọn èèyàn nígbàgbọ́ pé bí àlìkìyámà ń bẹ. wa qala rabbukum ud'uni astajib lakum. ọlọ́run ọba yín ọba adánibọ́ ni ń pè yín pé ẹ máa pè mí kí n máa dá yín lóhùn kàtá tó ní òṣàdúrà ẹ sọ fún pàdùà ń bẹ ẹ máa pè mí ẹ máa bẹ̀ mí. innal ladhina yastakbiruna an ibadati. gbogbo àwọn tí kì í ṣe kọ́kínẹ́tì yìí pé èmi ọlọ́run tí wọ́n sin èmi ọlọ́run torí pé àdúà ó wà lè bàdà gbogbo ẹni tí ò máa bẹ lọ́hùn kò sin lọ́hùn nìyẹn ó gbà pé òun lè ṣe nìyẹn. sadkhuluna jahannama dakhirin. gbogbo àwọn èèyàn bẹ́ẹ̀ wọ́n wọ jahannama lẹ́ni yẹpẹrẹ ẹni àbùkù. Allahu alladhi ja'ala lakumul layla litaskunu fihi. oore tọ́lọ́ngọ̀ bá ṣe pọ̀ ọlọ́run ló dá òru fún yín kẹ́ lè fara balẹ̀ gbogbo wàhálà tá a bá ṣe jàgàjàgàjàgà tó bá dòwú tá a bá sùn wẹ́ẹ́kẹ́ àwọn màláìka kan wà àgbàṣẹ ẹ̀jẹ̀ tó ti di wọ́n fẹ́ dànù omi tí ọ̀rọ̀ náà lọ wọ́n á tún ṣe iṣan tó ti kákò wọ́n á nà tí wọ́n bá ṣe sáfíìsì ní táwọn bá dàárọ̀ àwọn àdàpàpàpà ìta ìdúpẹ́ lọ́dọ̀ ọlọ́run alẹ́mi ọkùnrin pírílólógójì ọlọ́run ló tún ọ ṣe lánàá. wan-nahara mubsiran. wan-nahara mubsiran mo fàtòpà kásọ̀sán náà ni o bó bá ti yọ lẹ́bàá máa ríra yín kẹ́lẹ́ máa jẹ kẹ́lẹ́ máa mu kẹ́lẹ́ lọ bí iṣẹ́. inna Allaha ladhu fadlin 'ala an-nas. àlọ́ látọ́lọ́ ń ṣe fáwọn èèyàn ó pọ̀ púpọ̀. walakinna akthara an-nas la